Ile-Ẹjọ ti da ẹjọ́ tí Atiku pe Tinubu nù. Ẹjọ́ kan tí olùdíje fúnpò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Alhaji Atiku Abubakar pè tako olùdíje fúnpò ààrẹ ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu síwájú ilé-ẹjọ́ gíga Circuit Court of Cook County tó fìkàlẹ̀ sílùú Illinois lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́hùn-ún ti forí ṣọpọ́n. Atiku ti lóhùn kò ṣẹjọ́ náà mọ́ òun ní ilé-ẹjọ́ bá da ẹjọ́ ọ̀hún nù bí omi ìṣanwọ́. Àtẹ̀jáde kan tíwèé ìròyìn Gatekeepers News tilẹ̀ Amẹ́ríkà fi léde lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 6 oṣù kẹjọ yìí ṣàlàyé pé Atiku ló pàrọwà sí kóòtù náà pé kí wọ́n bá òun fàṣẹ sí i kí wọ́n sì kàn án nípa fún fásitì ìpínlẹ̀ Chicago ìyẹn Chicago State University USA láti pèsè ẹ̀rí àti ẹ̀dà ìwé ẹ̀rí láti fìdí rẹ̀ múlẹ̀ bóyá lóòótọ́ ni ààrẹ Tinubu kàwé yọrí lọ́dọ̀ wọn. Tó bá sì jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n kó gbogbo àkọsílẹ̀ ìgbà tí Tinubu wọlé síléèwé wọn, ìgbà tó ṣèdánwò, ìgbà tó ṣe tẹ́ẹ̀sì, èsì ìdánwò rẹ̀ àti ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ dé ìparí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jáde. Ẹ rántí pé lásìkò ìpolongo ìbò Tinubu tó ń ṣojú fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti sọ pé yunifásitì Chicago yìí lòun ti kàwé gboyè nínú ìmọ̀ nípa okòwò ìyẹn Business Administration. Agbẹjọ́rò kan nílẹ̀ náà ọ̀gbẹ́ni Victor Henderson sọ pé kò sẹ́ni tí kò mọ̀ pé ọ̀pọ̀ àwọn olùgbé ìlú Illinois ló mọ Tinubu bí ẹni mowó tí wọ́n sì mọ̀ pé lóòótọ́ ló kàwé jáde ní fásitì tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ yìí. Wọ́n ní kò ju ọ̀sẹ̀ méjì lẹ́yìn tó pe Tinubu lẹ́jọ́ tán tó tún pe àwọn aláṣẹ fásitì náà láti wá wí tẹnu wọn. Ṣáájú kílé ẹjọ́ náà tó mú ọjọ́ tí ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀ ni Atiku bá ṣẹ́rí padà bìrí. Ó lọ ilé ẹjọ́ náà pé òun ò ṣẹjọ́ mọ́. Ó ní kí wọ́n wọ́gi lé ẹ̀bẹ̀ àti ẹjọ́ tóun pè ọ̀hún fún ìdí kan tóun kò fẹ́ sọ síta. Lọ́jọ́ 21 oṣù keje ìyẹn ọjọ́ ajé ọ̀sẹ̀ tó kọjá ni onídàájọ́ Patrick J. Hennigan da ẹjọ́ náà nù tó sì fa ìwé ìpẹ̀jọ́ Atiku Abubakar ya nígbà tó ti lóun kò ṣẹjọ́ mọ́. Nínú àkọsílẹ̀ tó wà ní kóòtù ọ̀hún, adájọ́ Hennigan ní ilé-ẹjọ́ kò tí ì bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ láti pinnu bóyá ẹjọ́ tó lẹ́sẹ̀ nílẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, bóyá a máa gba ẹ̀bẹ̀ olùpẹ̀jọ́ wọlé tàbí a ò ní gbà á, àmọ́ a ti wọ́gilé ẹjọ́ yìí gẹ́gẹ́ bí ìbéèrè olùpẹ̀jọ́ yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.